ẹ tó kú dédé wòye o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ Yorùbá ọmọ odù tó dá ìwà gẹ́gẹ́ bí wàhálà àtẹ tó ti ń fún mi lórí kí n tàtún gbé bàbá padà kí n gbé bàbá padà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tún ráyè mú bàbá mọ́lẹ̀ lẹ́rìn ṣùgbọ́n kó tó rí pé a bẹ̀rẹ̀ fídíò yìí àwọn ọ̀rọ̀ tí bàbá bá mi sọ ó dẹ́rù bà mí ẹ̀rù tí àwọn ọ̀rọ̀ náà dábàá mi ni wípé bí àwọn akẹ́kẹ́ mọ́rọ̀ olúwo kẹ́kẹ́kẹ́kẹ́ bàbá wò pé jẹ́jẹ́ ni eégún àgbàjọ wọ́n tó bá mi sọ̀rọ̀ débi pé ó sì lè ní ìrònúpìwàdà ó dẹ̀ jẹ́ ń tó dẹ́rù bà mí gan kí la fi máa rò pé Rashidi elétekéte bá ní ìrònúpìwàdà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ̀yin èèyàn mi Ìwó ìlú Yorùbá ni kí ó tó di wípé àwọn fámílì Usman Dan Fodio wọ́n wá ta ẹ̀sìn kan fún wa nílẹ̀ Yorùbá tàbí ẹ̀sìn mùsùlùmí fún wa nílẹ̀ Yorùbá ṣe mùsùlùmí lèmi náà kó tó di pé wọ́n wá ta ẹ̀sìn mùsùlùmí fún wa ní ilẹ̀ Yorùbá pọ́nbélé ni àwọn èèyàn wa tó wà níwò Yorùbá pọ́nbélé ọmọ Oòduà láti Ilé Ifẹ̀ so àwárí torí pé ẹnìkan wá ta nǹkan kan tí kìí ṣe ti bàbá wa fún wa adẹ̀rọ̀jú rà á káwá wípé tí bàbá wa yẹn wà ní wúlò fún wa mọ́ a máa ṣe rádaràda bí ó ṣe yẹ bá mi ẹ káàsán sà. mo kí ẹ káàbọ̀ bàbá mi tẹ̀sọ́ o ní sàṣetì àmì bàbá àmì bàbá ẹ máa gba yìí àmì àmì ìbànújẹ́ àmì ayé ò ní rí sí gbé àmì ẹ pẹ́ láyé àmì ẹ ní bọ́dún lọ àmì ẹ má bẹ̀rù Ọlọ́run bẹ lẹ́yìn olóòótọ́. ẹ sí bàbá gẹ́gẹ́ bí àwọn èèyàn tí yóò ṣẹ̀ṣẹ̀ máa wo bàbá mi lákọ̀ọ́kọ́ tí wọn ò tí ì láǹfààní àti wò wọ́n rí nínú àwọn fídíò tí à ń ṣe yìí màá tún ní kí bá mi tún bá mi introduce ara wọn ṣùgbọ́n èyí ní fún yín nọ́mbà wọn ọwọ́ pé mi ò fún yín nọ́mbà bá mi lásán àwọn èèyàn ti fẹ́ fi wé pa mi ṣùgbọ́n àwọn tí ń bá rí pé ó tọ́ inú mi dùn àwọn náà jókòó yìí mi kì í béèrè lọ bàbá pé bàbá mo fẹ́ sẹ́ni nọ́mbà yín sẹ́nìkan mi ò béèrè èmi fúnra ara mi mọ àwọn tó tọ́ wàá ní tó máa bá mi sọ kí n tó believe pé yes kò sí tó burú mú kí n fún ọ ní nọ́mbà bàbá wa Ògúndòkun so mo fẹ́ kí bàbá mi dákun wọn bá mi dárúkọ wọn lẹ́ẹ̀kan sí torí lórílẹ̀‐èdè náà láti rí àwọn èèyàn tí wọ́n sọ wípé Buhari kọ́ la gbé wá Buhari kọ́ ló ń ṣèjọba wa lórí ẹnìkan láti ibìkan ní so bóyá tí bá mi bá fẹnu ara wọn sọ fún yín ẹni wípé èmi náà tó gbé fake Ògúndòkun wa ẹ mọ̀ pé the real Ògúndòkun the only person ẹja oró kan náà tó wà nínú ibú tí ń da ibú ní ilẹ̀ Yorùbá tí Ọlọ́run sì tún bá wa dá ẹ̀mí wọn sí dè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn ló ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn ni ò lè dá sọ̀rọ̀ mọ́ because ẹ bá yà sí right left wọn á yà sí ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ káwọn sáǹdì síbẹ̀ ń sìn èrò Ọlọ́run ti ẹ̀ ń bà mí lára wọn pé tí bàbá yìí bá wà ní irú ipò tó ń wà yìí tọ́lọ́ ń dẹ̀ ń jẹ́ kí wọ́n tó rẹ́lífàǹtì láwùjọ àwọn ọmọ Yorùbá Ọlọ́run mo fọlá àwọn tọrọ o bá mi ẹ dákun ẹ bá mi dákun ní fáwọn ọmọ yín. Akínpẹ́nu Abíọ́nà lórúkọ tí mo gbà látọ̀run. Akínpẹ́nu Abíọ́nà. bẹ́ẹ̀ni torí pé ọdún mẹ́ta mo lò ní oyún ìyá mi ìjọ ìyá mi ó sì bí mi kòkó níyà mi ta ọ wá ń lọ láti àbá wa ní àbá elépo lẹ́gbẹ̀ẹ́ ibodè òsì lọ́lọ́lúwa local government tuntun ń sìn oyún tí a ti ń gbégi lẹ́yìn ọdún mẹ́ta ìyá mi bá ní ètò ọgbọ́n òun lọ bá yà sẹ́gbẹ́ ẹsẹ̀ gbèjì ọ̀nà píkà ara tọ̀ káyìn yàgbẹ́ Akínpẹ́nu bá dọ̀mọ́ lọ́mọ bá jábọ́ ẹgbẹ́ ọ̀nà ẹsẹ̀ gbèjì ọ̀nà tó jẹ́ pé tẹ́yẹ bá pàdé yàn tẹ́rin ẹ̀ tó pọ̀sẹ̀ gbogbo ní kọ́ntìbílẹ̀ kọjá bẹ́ẹ̀ ni a bí mi sí ìdí Akínpẹ́nu Abíọ́nà mi nù èyí tó sì jẹ́ nǹkan àyànú rẹ̀bìrìbì lọ́lọ́run ṣe fún mi lágbà mo ti lé ayé Abíọ́lá ní orúkọ àbísọ mi
tí tó jẹ́ orúkọ ti Yorùbá gangan. Adéníyì gẹ́gẹ́ bí ọmọ aládé tí ìyá mi jẹ́. Ọládépò àwọn ọkọ mi. Ògúnníran lóko Ògún torí ọmọ Ògún ni wá ní olóòlà wa. Àwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ yẹn mọ́ sí. Àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣe bí wọ́n ń kí wa arókó ńlá sí dán lórí ọmọ olóòlà kò ní ìwò. Báàmí ọ̀rọ̀ ń tóbi díẹ̀ o. Ó kì wa ni ṣebí Síkírù Àdìbàṣà fi ṣe rẹ́kọ̀dù. Ó kì tí nìyẹn. Bẹ́ẹ̀ ni ṣebí Síkírù fi ṣe rẹ́kọ̀dù. Ókè Barrister. Tó ní Abíọ́lá Ògúndòkun ọmọ olóòlà tó níwò arókó ńlá sí dán lórí. Síkírù wí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Barrister sọ. Gbogbo àròyìn ń kí wa náà wọ́n àwa ìsọ máa lè tí fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ ọmọ olóòlà ọmọ Ògúnlákàyé Ògún olóòlà arómi lẹ́sẹ̀ ìfẹ́jẹ̀wẹ̀. Bámi ǹjẹ́ ìwà lè pé bọ́ọ̀ ni tògùn báyìí. Wọ́n jẹ́ wíbẹ̀ Ògún ti yọ mí ń kú fẹ́lẹ̀ bí ẹ̀ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún láyé mi tí wọ́n kó bá bọ̀ mí bí wọ́n ṣe jọ́ pé oníyọ ọ̀tá àbọ̀ ti mẹ́ lára mi. Bẹ́ẹ̀ni. Ó ní yọ ọ̀tá àbọ̀ ti mẹ́ lára mi sí tí wọ́n ti fìbọn tú gbogbo òfun mi tí gbogbo òfun mi jáde wákàtí 9 ni wọ́n fi yọ ọ̀tá lára mi. Ògún ọ̀wájú ẹ̀kú. Nílàgún Ògún ọ̀jẹ̀ ń kú torí pé Ọlọ́run ló ní Ògún tó Ògún sì ń fi ojúbà fọ́lọ́hun. Tó gbé tẹ́ bá ń bo Ògún báyìí wọ́n bá parí gbogbo ohun tí wọ́n wù tán wọ́n á fi kọ́lọ́ lọ́rùn pé Ọlọ́run kò sí báyìí. Pé kí lè wọlé àṣẹ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ọmọ Ògún kò sọ pé ọ̀sọ́ lọ́hùn. Bámi bàbá wa rí ọmọ Yorùbá kan tí ò wá ka àwọn tan ìpìlẹ̀ yìí kún mọ́. À ń sọ̀rọ̀ Ògún, à ń sọ̀rọ̀ Ṣàngó, à ń sọ̀rọ̀ Ṣàngó, à ń sọ̀rọ̀ Ọbàtálá, à ń sọ̀rọ̀ Ọ̀ṣun. Àwọn èèyàn ti wá fẹ́ sọ gbogbo àwọn nǹkan yẹn wọ́n ti sọ wádẹ lẹ́bọ lórí àwọn nǹkan yẹn. Bámi kí lè rí sí. Àìnítẹ̀lọ́rùn Ọlọ́run ló ti àwọn jáde kúrò nínú àṣà ìbílẹ̀ bàbá wọn. Àìnítẹ̀lọ́rùn Ọlọ́run. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló dá gbogbo wa. Àwa ń tiwa ọmọ Ògún ní wá Lákàyé Àsùnmọ̀lẹ̀. Olómi ilé fẹ̀jẹ̀wẹ̀ lásán lẹ́fì màkàmà bóra. Bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ èèyàn ní Ògún tí wá dẹ̀ sí fi ń ṣe ń gbà bá ti mú pín tá a sí gbogbo ẹ̀. Wọ́n dá lójú pé gbogbo àwọn àṣà pé ẹ̀fà lọ́mọ kásọmọ lọ́mọ níjọba báyìí kásìjọba tí a mú ló mọ̀ wọ́n ń dá wa lálẹ́ fún wa àbí ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ wọ́n à ní kẹ́ wàá máa forí sọlẹ̀ wọ́n kẹ́ gbà pé ìṣẹ̀ǹbálẹ̀ wa kò gbọdọ̀ kú ìṣẹ̀ǹbálẹ̀ náà ní àgbà lọ́wọ́ tí gbogbo olùfẹ́ ìdìbò lùgì tán èmi ò kéwú ilé kéwú márùn wọn mú mi lọ tí mo sá àwọn tí wọ́n sì kéwú lábà kà fún àkọ̀dà bí èyí tá à ń gbọ́ ní. tó jẹ́ èdè wa gangan tó yé wa. A sì gba ẹ̀sìn mùsùlùmí bí mo ṣe jókòó mùsùlùmí ní mílíọ̀nù àdí lórúkọ àsọ̀bí mi ilẹ̀ àdí. Èmi sì wá gba tọ́lọ́n ju àwọn tó kéwú lọ. Ẹgbà tọ́lọ́n ju àwọn tó kéwú. Bẹ́ẹ̀ ni tó gbé láti aago 4 àárọ̀ gbogbo ojú ayé láì kéwú mi orí àdúrà mo wà mo sì ní àwọn àfáà. Ọmọ Kwara ni abátibẹ̀ láago 4 báyìí dàárọ̀. Ilé fi jẹ́ pé ibi aago 10 ọ̀run wọn máa kọ̀ mí àìsùn àdúrà láǹṣe. Kúrò yẹn náà lọ sí nǹkan fún mi tó dẹ̀ ń ṣàdúrà fún mi tá a sì ń pọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwa sì ti ṣe ribiribi 10 sí ilé mọ́sálásí ilé ìjọsìn sáwọn tá a ti rán lọ mọ́kànlá fẹ́ sọ ní àbí àtàràn lọ́wọ́ náà àwọn mùsùlùmí àbí àwọn mọ́sálásí ńlá wo èmi mo fún lójú tuntun ní ohun tó kọ́ sí èyí tí mò ń kọ́ ó lè gba 500 worshippers tí ó kírun bẹ̀ ní ojúde ọba Olúwo gangan. Tẹ́ ń kọ́ lọ́wọ́lọ́wọ́. Tí ọba ti stop ẹ o ń bo Olúwòde tó joyè tán ní bàbá ẹ mọ̀ wílẹ̀ fowó yín ṣòfò. Àwọn ọmọ àwọn kan ti lọ sí Saudi wọ́n fẹ́ gbé owó lẹ̀
láti bí ọdún mẹ́fà méje náà tó ti tá ti dáwọ́ pò ń bẹ àìmí ìròyìn àkábòde wọn ti ń tọrọ owó náà ti yọ kọ́lọ́njì yọ mo ti kọ́ dókè àti kà sí gbogbo ẹ̀ tẹ́ ẹ lọ sí mo ti ẹ̀ ní fọ́tò ẹ̀ ń bí o mo ní fọ́tò ẹ̀ mi gbé báàgì mi o. máa wo fọ́tò ẹ̀ máa install fọ́tò yẹn sí létà. so èmi mọ̀kọ́ dénú kíjà tó dé olúwo tó ní a máa ṣe lọ́ọ̀yà tẹ́wọ́ tó jẹ́ sẹ́kítírì. bá mi ẹ̀dá kan tó lọ́nà ẹ̀ mọ́ bínú ẹnu mi ò gbà láti correct yín bá mi torí ìwò yẹn àwọn ọmọ wo inú ohun kìíní yẹn ń dùn wọ́n àwọn ọmọ yín ní wò pé orúkọ ìwò là ń dá so Rasidi ni ẹ mọ́ bá mi pé torí Ọlọ́run èyí lè mọ́ lè fi létèkété kun ṣùgbọ́n mi ò fi létèkété kun. ọmọ mi ni ẹ bá mi pè Rasidi. ọlọ́run jẹ́ ọgbọ́ kò lè gbọ́ bàbá. bí bàbá gbọ́ ó kó okọ̀ Ọlọ́run rẹ̀ kò lè yà wá lẹ́nu torí bí wọ́n bá ṣe bí ní làhùwà bàbá tèmi ìwà bàbá tèmi mo hù. ìwà bàbá yín lẹ̀ wọ̀. ẹlẹ́sìn èèyàn tó ń ṣe ẹ̀sìn ní bàbá tèmi òun ẹni kìíní tọkọ wo àálò àti hàn ṣe ààwẹ̀ oṣù mẹ́ta lọ́sàn-án lóru ní bàbá mi lẹni kìíní lẹ̀ wò. tó kọ́kọ́ wọlé alúà. bẹ́ẹ̀ ni ẹ béèrè anybody ẹ béèrè. ọ̀run rere ní bàbá wa Adubaki tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ Islahudeen. so àwọn bàbá yìí ò píríìchì aburú wọn ò píríìchì ìṣọ̀kan ni ìṣọ̀kan náà ń fi ẹ̀sìn mùsùlùmí tí wọ́n píríìchì. wọ́n dẹ̀ máa fi sùúrù mú yàn wọ́n á máa lọ bá yàn lé láti bá yàn sọ̀rọ̀ pé wọ́n á sin Ọlọ́run lúwa o gbọ́tànà bíi àwọn òṣìṣẹ́ jàgídíjàgan ẹ lọ mú wọn pa ẹ lọ ṣe kínní kan ẹ má bá sọ̀rọ̀ mọ́ nítorí kò sẹ́gbẹ́ rárá o sùúrù ni o wọ́n ní kéèyàn mú pàṣán lọ́wọ́ kó gbé èrì lọ́wọ́ kó mú pàṣán kọ́nà sókè kó gbé èrì sí. ẹran ọ̀sà ẹran ò ní dúró. ẹ bá mi ọ̀rọ̀ kan wà tí mo ti sọ fáwọn èèyàn àwọn kan sì tó ń bìlífù lé ní mọ́tò kan fẹ́ kẹ́ ẹ tún sọ̀rọ̀ débẹ̀ ní sọ̀rọ̀ níbẹ̀ tẹ́lẹ̀ àwọn kan sì ń bìlífù lónìí pé bàbá Ògúndòkun náà fi Olúwo jẹ́. èmi ò f'Olúwo jẹ odidi gómìnà ló pè mí lọ́bẹ̀ mi iṣẹ́ pé òun fẹ́ àlàáfíà òun fẹ́ jẹ Olúwo. Arẹ́gbẹ́ nìyẹn o Arẹ́gbẹ́ gómìnà Arẹ́gbẹ́ sì ní ìtẹríba púpọ̀ fún mi ó bá mi sọ̀rọ̀ ní tí ó sì máa jókòó ń gbọ́ ránṣẹ́ sí mi nǹkan méjì ni ó ṣe nǹkan fún ọmọ mi Débọ̀ Badru tí mo ti sọ pé kí ebi ọ wà tẹ́lẹ̀ kí wọ́n ṣe fún tí wọ́n ò ṣe fún lọ́mẹ́ni wàá dúpẹ́ tárẹ́gbẹ́ náà tó ránṣẹ́ sí mi máa kó méjèèjì pọ̀ mọ́ lọ́dúpẹ́ fún tó ṣe fún ọmọ mi Débọ̀ Badru. wọ́n á mú sí débẹ̀ ní tí Arẹ́gbẹ́ fi bẹ̀rẹ̀ fún mi ni pé òun fẹ́ jolúwo bàbá tá lè ń tẹ̀lé mo sọ fún mo ní ọmọ mi pharmacist tó wà ní Iléṣà lè ń tẹ̀lé ni mo fi ọ jẹ lẹ́yìn tẹ̀lé nìkan kọ́ ni lágbélẹ̀ tó ń wà á tóró ló ní ìmọ̀ ìjùnú gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ Olúwo bàbá rẹ̀ sì dáa púpọ̀. Olúwa o bàbá ilé yẹn dáa púpọ̀. Mr. Jawaru wọ́ọ̀dù kan náà láti wá. Olúwa o. ó wá ní kí n jọ máa jálẹ̀ o mo máa jẹ Olúwo níjọ́ mẹ́rin níjọ́ márùn. jọ́ mẹ́rin níjọ́ márùn tó sọmọ tó. ó ti sọ di fún mi ó ní tó ń bá ń fẹ́ àlàáfíà àti balẹ̀ ọkàn fúnra wọn ẹni tó ń fẹ́ mọ́ lè wọ́n fi jẹ́ torí pé fífíjà rẹ̀ yóò jẹ́ kí àlàáfíà wọ ẹnu ìjọba tó ń ṣe tó bá ṣèjọba àwọn ò ní ní ojú kò ní ní rí ààyè ó wá tó tú àṣírí inú fún mi mo á rí i pé kì í ṣe torí ìjẹkújẹ kì í ṣe torí àìdá kankan bí kì í ṣe pé wọ́n ń wá ọ̀rẹ́ tí ó fi ọkàn balẹ̀ tí balẹ̀ ọkàn ó fi bá nínú ìjọba rẹ̀. ìjọ kìíní tẹ́mi rí ọjẹ́ jókòó sọ̀rọ̀ gidi nìyẹn ó ní bàbá
ní tí wọ́n fẹ́ sọ fún mi pé òun fẹ́ jẹ́ ìjọba bàbá pé yá sí ọjọ́ ní bàbá ẹ má wulẹ̀ wọrí ẹ jẹ́ kí n lọ jẹ́ ẹ̀yìn gan ni ẹ sì náwó díẹ̀ o àìmí wọ́n sanwó díẹ̀ mo tún àgọ́ mo bèrè pé tá a ti ẹ̀lẹ́ nìyẹn mi ìmọ̀ kan náà ni mo ti fa wà overwhelmed a sì jọba fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. pé gómìnà wa pè yín pé ká ṣe ẹ ti wà overwhelmed. wọ́n wá sọ mí di èèyàn pàtàkì báwọn bí mo ti jẹ́ pé mo jẹ́ èèyàn pàtàkì nílẹ̀ tẹ́lẹ̀. náà wò pé èmi nìkan kọ́ ni mo wà ń wo èèyàn pọ̀ ń wo tí a lóko tí ẹ jẹ́ èèyàn tó wá dá èmi pé wọ́n ní ọ̀dà tó kó sọ̀wọ́ lọ kọ́ lọ́ọ́ má ṣe àlọ́ náà. lọ́wọ́ ní ìjọba ìbáyìí lòun jò síbẹ̀ kí n wà ń bẹ̀. mo bá padà ikú ìjọ tí wọ́n fẹ́ fi joyè gangan mo padà sí wo èmi SSG ìjọba rẹ̀ ọmọ wo ní ọmọlúwàbí gentleman lájẹ́ yẹn pàtàkì ti jù lọ́dọ̀ àwọn ọmọ òun náà pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n èèyàn ó rí àpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò dùn sí. ìjọ yẹn lẹ́yìn náà kọ́kọ́ rí ẹni tí. wọn ò rí Rashidi rí o n kò díẹ̀ mọ̀ pé ọmọ Kọ́lá Àkànbí ni Kọ́lá ti gbọ́dọ̀ mi rí. wàláhì tàláhì sọ́bìláhì làsíláwà n ò dá ọmọ yẹn n ò rí rí n ò bá sọ̀rọ̀ rí débi pé yóò rí mi. kó tó wá fi hàn yín ìjọ tí wọ́n gbé gẹ̀ẹ́sì pé yóò wọ àárín wa wà lájókòó àwa mi VIP tàjókòó nígbà bá dẹ̀ ti rírú wa ọlọ́pọ̀ èèyàn la wà bí a bá dúró sí láyé dúró sí ọlágbára Ọlọ́run débẹ̀ àwọn ọmọ wọn kékeré wọn àti ẹ̀jẹ̀ kó sinmi ó ti sọ lórí ẹ̀ sí báyìí ní àtìbò wọn àpòlẹ̀ èmi máa ṣe dìde tí wọ́n fọwọ́ yà ó jẹ́ ó sì wá kí èmi àti SSG Moshood ó wá kí a appreciate ọ̀tọ̀ mo lọ sídìí Ògùn. ṣégeṣe ògùn tó wú dànù. Ògùn òde láwọn náà tó wú dànù ni a mú lọ fọ́tò rẹ̀ ń bẹ lọ́ọ̀ mi. fọ́tò bí tí wọ́n ti mú lọ dé Ògùn. wọ́n ti lọ mú Ògùn. ẹ̀rẹ́ tó gbà yàn náà lọ́wọ́ ìgbà mi. ìgbà tí a mú lóge ò tán ṣe ètùtù tògùn tán ni Alhaji Àdìó bẹ́ẹ̀ kó ní alámòjútó Central Mosque lọ́sẹ̀ ìgbé láwàní dé ló fi wé ní láwàní orí bá a ṣe jọba nù. bá mi ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run ẹ má ti yàpò mẹ bá mi kí ni ìdí tí ibo ni Ìwó bá láwàní kí ni ó ṣe di pé a gbọ́dọ̀ wé láwàní fún ọba wa nígbà tí kì í ṣe pé bẹ́ẹ̀ ló ti ń bọ̀ láti ilẹ̀ wa nílẹ̀ Yorùbá. kò wá bẹ́ẹ̀ láti wò ṣùgbọ́n àwọn àáfàá àti wò wọ́n ṣe takuntakun tó ga gan láti rí pé àwọn kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí ẹ̀sìn Islam náà dẹ̀ fi sùúrù ṣe kí àwọn tàhúnù náà tó gbé jàgídíjàgan tí wọ́n wọ̀ ọ́ ẹ̀ di pé díẹ̀ àwọn èèyàn gba Islam àwa ìgan tí wọ́n fi sídìí Ògùn àdìgbà Islam èmi náà fi jẹ́ Báṣọ̀run mùsùlùmí gbogbo ilẹ̀ Ìwó gbogbo àìsí ìgbésùbà fún mi torí mọ̀ ń dáwó sí Central Mosque kò sí ìjọ mùsùlùmí tí a ní nǹkan ṣe tí a pè mí tí mi ò dá lóhùn tọrọ Ọlọ́run ṣe fún mi sì fi ń dá wọn lóhùn. ní ìsìtì gbéraga mo ṣe náwó sẹ́yà ayé mo ná fún àwọn aláìní ni mo ń ṣèrànlọ́wọ́ fún wọn mo lè ẹnu mi gbà pé mo ṣe kéré tó yìí ṣàṣà lágbó létí ò tí jẹnu tọ́lọ́ ń ṣe fún mi. bẹ́ẹ̀ tó ṣe kéré tó yìí. bẹ́ẹ̀ni. ẹ̀sùn kéré báyìí. ẹ̀mí àti kéré mélòó lára mi. mélòó lára yín bàbá ọ̀dà kò burú bá mi ṣe rí Ọlọ́run Lédùmarè yóò máa ràn yín lọ́wọ́ mo máa ń sọ fáwọn èèyàn tó bá ń bá mi sọ̀rọ̀ mo máa ń ròyìn
irú àpọ́nlé tí bàbá wa máa ń fún mi níbí mo máa ń sọ bó ṣe jẹ́ pé ibi tí àwa náà dàgbà dé lónìí wọ́n ní tòkété bá dàgbà tán ọmọ mẹ́rin mú bàbá ò tiẹ̀ gbẹ́nu síbi ọmú wa rí àfi kan tán fún wa lọ́mú so ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń yà mí ẹ rí i pé bá mi bó ṣe jẹ́ pé everyday lẹ́fẹ́ máa ń rí mi bí àìríṣẹ́ tí mi ò kì í fẹ́ wà nìyẹn because kò sí bá a ṣe máa wá bí èmi ò mọ ohun tẹ́ fi ṣe tó fi jẹ́ pé kọ̀sẹ́ńtọ́ wọlé yín ẹ ṣá make sure pé ẹ ṣá di nǹkan kan mọ́ kó tó lọ bá mi ṣe nǹkan kan wà mẹ́ni. wọ́n ní tí Ọlọ́run bá ṣe fún yàn kó tàn síta torí pé ogun bá burú kó má bàa di pé ààrẹ nìkan. olúwa o. bí a bá ṣe sí láti jẹ ara yóò sì fẹ́ ní fọ́rọ̀ bí òṣòrí ẹni. bí Ọlọ́run ṣe ń ṣe inú àwọn kan dùn ṣùgbọ́n ọ̀pọ̀ nínú ń bí. àmì ìdájọ́ lọ sí skul tí wọ́n dọ̀mẹ́yìn. àmì ìwà tó jẹ́ pé àjọ dàgbà. tí wọ́n sọ tọ́lọ́run sọ di pé ká máa pàṣẹ fún wọn. wọn ò ṣe Ọlọ́run Ọlọ́run ṣe tó nǹkan tiẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni dídá tó dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ di olórí àgbáyé nítorí ẹ̀sìn Islam. bẹ́ẹ̀ náà ló ṣe mú Jésù náà náà tó sọ́dà. àwọn tí dẹ̀ ń ṣe oògùn náà tí wọ́n bó oògùn wọn kò sí wọn ó ṣe oògùn tó. àwọn ń fa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi fa kẹwàá nílẹ̀. Ọlọ́run sì ń gbàdúrà nígbà bá ti ń pe Ọlọ́run tó ń gbàdúrà kí la tún fẹ́ gbàgbọ́ Ọlọ́run náà la gbàgbọ́. èmi gbọ́ Ọlọ́run gbọ́ ẹni tí ó bá gbọ́ Ọlọ́run gbọ́ ló kù. èyí tí wọ́n gan. ẹ sì gba àwọn oògùn kankan náà gbọ́ òjíṣẹ́ ni wọ́n. ẹni oògùn bọ̀bá gbè kó wí oògùn gbè mí o bá a ṣe kọnu. ẹni oògùn ọ̀bá gbè kó wí oògùn gbè mí o. ẹ ń bọ̀ jẹ́ pé ọmọ olóòlà ni wa oògùn sì gbàdúrà wa nú gbogbo ẹbí. ṣé ẹ̀kọ́ wa gbé yàn. a sì rí ẹlòmíì náà tó jẹ́ pé ìdí ẹ̀sìn kan náà tàbí mi ló jókòó sí láti ọdún náà tó jẹ́ pé kò sì kúrò lójú kan náà bó ṣe wu Ọlọ́run ni máa ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. bá mi àwọn nǹkan kan wà tí àwọn èèyàn máa fẹ́ mọ̀ bá mi níbi tí ọ̀rọ̀ ìlú wa ní Ìwó dé dúró báyìí kí lẹ rò pé yóò kó wa yọ nínú ìwà ìdọ̀tí tó ti yí gbogbo ayé lójú yìí. Olúwọ̀sọ lẹ́njọ́ mẹ́ta oníkòsí ọbẹ̀ tó lè yọ àkúnṣe máa ń tó rí. èmi náà wò. àkú máa ń tó rí tó fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé èèyàn bá ń hùwà kà ohun burúkú a máa yọ ṣe. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá gbẹ̀kẹ̀lé nìkan kò sí tọ́lọ́run ò lè ṣe. kò sí tọ́lọ́run ò lè dá ṣe bẹ́ẹ̀ ni. so ọmọdé ló ń ṣe àti pé ìdíyà ló mú ìyàwó ẹ̀ lọ sọ fún owó ayé pé ó mú nǹkan. wọ́n sì fi fọ́tò ẹ̀hàn wá àríńdó tọ́pọ̀ ó ń tọ́jú nǹkan tó mú. kò sí tọ́lọ́run ò lè ṣe ọmọ èké ló ń ṣe. èmi náwó lé lórí ìpọ̀ ìbànújẹ́ ní gbogbo ìwà tó ń hù ló ń jẹ́ lọ́dọ̀ tèmi. èmi dẹ̀ máa ń rò nǹkan pọ̀ ọ̀rọ̀ ẹ̀ pé ó tààfi rẹ̀ kó mọ̀rọ̀. kò jẹ́ àsọ́nù ẹ̀kọ́ tọ́rọ̀ ni wọ́n ń pè lẹ́kọ̀ọ́ òmùrọ̀ tẹ́yìn aráàlú òyìnbó rẹ̀ mọ́mọ́ túmọ̀ ẹ̀ owó tá a fi ẹ̀kọ́ òmùrọ̀ owó tá a fi ra ẹ̀kọ́ tó rọ̀ kò ní jẹ́ ká sọ́nù. bó ti ṣe wàhálà lé lórí nígbà tí àfìjọba tán tí gbogbo olùkọ́ yìí sí. tó àkèmí nìkan tí mo sì náwó lé lórí náà fún ìyàwó ẹ̀ tí gbogbo yẹn kọ́ ọ lẹ̀. Olúwa o. wọ́n ní ìdáhà bá ti wàhálà tá a ṣe àní pé kó bàjẹ́ níwájú Ọlọ́run àtèèyàn. èmi nígbàgbọ́ pé yóò yí padà ni kàkà kó yí padà ló tún hùwà ẹlẹ́wọ̀n ẹbí ọ̀tẹ̀ àti ẹ̀mọ̀ kò ti ṣe wọ̀n rí ìwọ̀n ọmọ pé àti fi nǹkan kan. ọ̀dọ̀ yín lèmi náà ti rí ìwé kóòtù tẹ fún mi ń jọ sí lèmi náà fi gbà pé ó ti ṣẹ̀wọ̀n rí mbà tí mọ̀ bá mi bò lè fi báwo lè ti rí ìwé yẹn gbà. àwọn ọmọ àwò náà ni a ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n wà lẹ́yìn odi Tinubu táwọn òsì. true certified copy kóòtù. wọ́n gbé lọ kóòtù gbogbo àwọn ìjòyè ìwò fọ́ọ̀sì pé kí wọ́n yọ kí bóyá ìjọba ni o bóyá àwọn kan ni wọ́n sá tó bẹ̀ wọ́n ní àwọn withdraw rẹ̀
gbogbo òwe yẹn wọ́n ti submit ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì. bá mi yẹ tí mo ti ẹ sọ ni ìwé ẹ̀wọ̀n ìwé ìtẹ̀wọ̀n tẹ́ fi hàn mí ẹ̀. nígbà tó sú aráyé ní kó jáde. ẹ wà lọ olúwa o ìgbà tí ìwà tí ń hù sú aráyé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tọpinpin yẹn. bá mi àwọn kan sọ nǹkan kan fún mi tí mo dẹ̀ fẹ́ kẹ́ fi nǹkan dáhùn rẹ̀ olóyè ti sọ ohun tó jọ mọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ fi nǹkan dáhùn yẹn. àwọn yẹn ni ṣé irú àwọn bàbá Ògúndòkun máa sọ pé àwọn ọmọ irú èèyàn tí ẹni yẹn jẹ́ ń gbà yẹn kó tó wá jọba ni ó sì jẹ́ pé ńgbà tó jọba tán ni wọ́n complain. Ẹlẹ́dàá ọ̀run rí mi kó dá mi lẹ́jọ́ ọ̀rọ̀ tí n bá purọ́ kọ́lọ́run tó gbé mi ga láàrin ìlú. àmín. mi ò mi ò bá sọ̀rọ̀ rí tí ìbá ṣe ìjọ tí wọ́n mú wá sóde láti ọjọba lẹ́yìn tí Arẹ́gbẹ́ bá mi sọ tí mo sì ṣiṣẹ́ lórí ẹ̀ torí ìdí pàtàkì tí Arẹ́gbẹ́ fún mi bẹ́ẹ̀ bá ti ẹ̀jọ́rí àwọn yóò ràn lọ́wọ́. Arẹ́gbẹ́ náà ò ní ẹ̀mí ibi. kò lẹ́mí ibi kò mọ̀ pé yóò rí báyìí. mo bá sọ̀rọ̀ bí ọdún kan sìn òun gan ọmọ náà ṣe gbé lọ́nà ló ń ṣe gbà á kí n jọ ọmọ bínú. bí ọdún kan sẹ́yìn báyìí. bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ bá ń sọ̀rọ̀. olúwa o ó sì wá jẹ́ pé gbogbo àkàbà gbogbo ìpele àkàbà tí èèyàn gùn dé ibi tó ń lọ gbogbo àwọn ìpele àkàbà yẹn ló wá ń complain tí wọ́n wá rí dáadáa ẹni tó gòkè yẹn mọ́ ṣé yọ àpẹkìwé níbẹ̀ tó jábọ́ nígbà tó jẹ́ pé àwọn àkàbà yìí náà ló sì dúró lé lórí tó fi dúró mi tó dúró sí. Ọlọ́run ràn wá lọ ẹ ń bára rájẹ òkun tàbí ẹ ń bára jẹ ìpẹ́ owó òkúta olúwa o. tí a bá mọ̀dé ọ̀rọ̀ ni tá a rí àṣírí ta ni wàá ba ire tó ti fi ókọ rẹ̀ ilé látàyè àtọdúnmọ́dún tí ó wàá sírú ń tá a ṣeun àbá mọ ẹ ń bá mọ tó dẹ̀ ṣe ń tá a ṣeun Ọlọ́run obìnrin lọ rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé inú òkun la wà tí a fi ṣe á gba èrè padà bọ̀ lọ́dọ̀ Ọlọ́run. àmín gẹ́gẹ́ bí ẹ̀yin yẹn ṣe máa bí mi torí ẹlòmíràn yẹn ìbáwọn bàbá yẹn náà wọ́n gbé débẹ̀ òun náà ni ẹ̀ ń gbọ́ díẹ̀díẹ̀ yìí òun ni ẹ̀ ń gbọ́ díẹ̀díẹ̀ yìí gbogbo yín ẹ̀rọ dẹ̀ mọ tí bàbá ti sọ lórí ẹ̀ nìyí wọn ò dẹ̀ fìgbà kan fi ọ̀rọ̀ kan pé méjì ẹ rí i pé àwọn question tí mò ń bi yìí èyí tí ẹ bá ti wo my first interview pẹ̀lú àbárí ẹ rí i pé wọ́ọ̀dì ìsẹ́fi sọ náà tó fi sọ lóde kò sí ìyàtọ̀ kankan bẹ̀ ok bá mi ẹ jẹ́ kí n wá béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín bá mi kí ló dé tí ìlú le tó báyìí kí ló dé tí ìlú nira tó báyìí. ẹ ṣeun àìgbọràn àìní ẹ̀kọ́ yìí nígbàgbọ́ nínú Ọlọ́run kéèyàn kojú bọ́ tí ọkàn kéèyàn ṣe jù rẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń gba 10,000 lóṣù tẹ́ fẹ́ máa ná 20,000 wàhálà ó bẹ̀rẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ níbì kan tó gba 10,000 tẹ́nìkan fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì yẹn tó yẹ kó ti dèdà lóhùn kò fún níwẹ̀ tó gbówó léye tí wọ́n ní kó tajà eléyìí ó ti dá èèyàn sílẹ̀ bó o bá ń ṣiṣẹ́ ń kóòtù tí wọ́n oníwà kọ̀wé kóòtù kó ṣe kí ní tó gbówó lọ onítìbí tí ó sì tó gbówó lọ ọ̀daràn ó ti fàlera mo gbé ìfẹ́ gbèsè fẹ́ nìkan kọ̀mọ̀ pé wọ́n máa ń paṣẹ yẹn wọ́n bá ní kí wọ́n á san 250,000 iṣẹ́ tó ṣe pé 100,000 ni wọ́n ṣe mo bú tí ò ní tán ti ra mo lẹ́yìn tẹ́ ń bá yìí nù gbọ́ bá yá ẹni ebi ń pa wá ìgbà tí à ń kówó jẹ tí wọn gbé dó Nàìjíríà kò tiẹ̀ sakuléètì tẹ́ lọ gbé sókè òkun tí a fi ń kó ọ̀rọ̀ jọ kún ọ̀rọ̀ bó lè bí o ṣe ní ipa àwọn tó yẹ kí owó yẹn tẹ́ lọ́wọ́ láti fi túlé ayé ṣe. ok bá mi ẹ dákun ẹ̀rọ bínú n kò béèrè ọ̀rọ̀ kan tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi dáhùn rẹ̀ iṣẹ́ rí lẹ́nu bí oṣù mẹ́fà márùn sẹ́yìn àwọn Haúsá apart from me sọ̀rọ̀ àwọn Haúsá tí ń pariwo sójà o tó tí èèyàn bá yọ lórí burúkú sí ìyẹn gbọ́dọ̀ sọ pé kí sójà tó wá gbàjọba Nàìjíríà kéèyàn kúrò nínú fry pan kó bọ́ sínú fáyà gangan
so èèyàn gbọ́ gbogbo ẹni tó bá ti ń bẹ lọ́hùn pé kí Sọ́gbà ò gbàjọba ń sìn ọlọ́run gan ó lè rí bínú ọlọ́run ó lè rí bínú ọlọ́run but àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn haúsá náà ti ń jáde sí wọ́n ti ń jẹ́ ká mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn àti fúlàní pé fúlàní fìyà jẹ àwọn ni pé wọn ò dẹ̀ tó nǹkan kan nínú àwọn náà ti wá ń pariwo ń sìn pé òkè àwọn fẹ́ bí àti ẹ̀pín àwọn fẹ́ kí ìjọba bá wọn introduce regional system of government ẹgbẹ́ tá a bá ṣe regional system of government ojú ò kára wa mọ́ Yorùbá ò mójútó Yorùbá Haúsá ò mójútó Haúsá Ìgbò ò mójútó Ìgbò kò ní jẹ́ wípé a kàn ń para wa nípa ìyà tá à ń para wa yẹn mọ́ now bá mi ṣé ẹ lérò pé tí Ọlọ́run bá tiẹ̀ bá wá ṣe kọ́ ajẹ́ irú àsìkò tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń lò yìí ní a bá wá ṣe ọ̀nà tá a gbà tí àwọn ibi kọ̀ọ̀kan fi ní òmìnira yẹn ṣe believe pé a lè ṣàṣeyege tá a bá ní òmìnira nílẹ̀ Yorùbá. àwọn àgbà òmìnira lásìkò tí Ọlọ́run bá pè é. a gba òmìnira. lásìkò tí Ọlọ́run bá gbé é. torí pé bá a bá tiẹ̀ wá gbòmìnira náà sí àwa tá a jọ ń ṣe ìjọba ara wa nílẹ̀ Yorùbá. ṣé adígbẹ̀kẹ̀lé sí ara wa gan-an àbí àwọn aṣíwájú ti ṣe tán láti tún ilẹ̀ Yorùbá tò. mo fẹ́ kẹ́ ẹ máa dé ọ̀rọ̀ tí bàbá ń sọ o bàbá ní àárí òmìnira gbà lásìkò tí yóò wà ṣùgbọ́n bàbá òmìnira gbà ń sìn àwọn aṣíwájú wa náà nílẹ̀ Yorùbá níbo ni wọ́n tò ilẹ̀ Yorùbá dé tí a fi ní ìṣòro bámi ẹ máa sọ̀rọ̀ yín lọ sàn. torí wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ga lára òun kálukú sáré tiẹ̀ ni kò yẹ ká gbàgbé pé ẹnìkan ní Ìjẹ̀bú kò yẹ ká rántí pé ẹnìkan ní Ìjẹ̀bú ẹnìkan ní Ọ̀yọ́ ẹnìkan ní Oǹdó ó yẹ kí a fẹ́ràn ara wa ká fi ohùn ṣọ̀kan nígbà kan a dá ìṣọ̀kan Yorùbá lẹ̀ ìyẹn ní ìjókòó kìíní tó mú délé Ìṣífù Awólọ́wọ̀ ní Kẹ̀nẹ́. tẹ̀dí tó mú yín délé Ìṣífù Awólọ́wọ̀. ìjókòó ẹ lọ́dẹ sọ èmi àti Tóní Adéfúnyè di ọ̀rẹ́ tó ní sẹ́kítírì wa. mo rí ẹ̀mí pé ká ṣe pọ̀ ṣùgbọ́n àwọn kan wà wọ́n kọ̀ wọ́n ẹ̀tanú lágbájá ló wà ń bẹ̀ kò jẹ́ kíní yìí ó tò. kò jẹ́ kó wọ̀. bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́nu wa bá kó a lè mì the whole world torí inú àwọn ọ̀jọ̀ tẹ́nu Yorùbá bá kò a lè mì the whole world. the whole world bẹ́ẹ̀ni tí a dẹ̀ kórìíra ara wa owó tí àwọn kan ti kó jẹ kọ́lọ́ wọn béèrè lọ́wọ́ wọn tí bá máa kó jẹ ń bẹ̀ kọ́lọ́ wọn béèrè lọ́wọ́ mi. owó tí wọ́n ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wa gan kí a kó pọ̀ kí a fi túlù wa ṣe bá a bá gbà lónìí sáà ní tún máa para wa. ìgbà ilé yẹn mọ̀ kó máa lágbájá ní lágbájá ẹ̀kọ́ kàwé. wọ́n gbé síbẹ̀ ni wọ́n lu ẹsẹ̀ fún ni. ká fẹnu kò ká fẹ́ràn ara wa ná ká sì ṣe fún ìṣọ̀kan àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá. lónìí Ìṣífù Awólọ́wọ̀ ó ti wá ṣe tiẹ̀ ó ti lọ Akíntọ́lá ti ṣe tiẹ̀ ó ti lọ. wọ́n rí tó ń lọ ńlẹ̀ lónìí ní ìgbà tí Ọlọ́run wá ìjókòó àti ṣe ààrẹ Akíntọ́lá kí gbogbo pé a lè di ààrẹ a lè dàrẹ tí a bá fẹnu kò tá a sì bá wọn ti ta ṣe pé Yorùbá nìkan ò lè dìbò ààrẹ. Akíntọ́lá dáràn gbà yẹn. ok tí bàbá wa Akíntọ́lá dáràn sí nìyẹn. ẹnìkan sọ kan mi ìtàbà ṣe. bàbá mi ẹ dákun ẹ má bínú. wàláhì tàláhì ó dá lójúmọ́ máa ń pẹ́ ni. pé a lè dájọba yìí sí àwa nìkan ò lè ní n tá a fi wọlé sí ipò ìjọba àfi kí a rí ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàta yìí. ìyẹn ni oyè MK Abíọ́lá tó fi di àràbà láàrin gbogbo Nàìjíríà tó kiri gbogbo ẹ̀ tó sọ gbogbo adẹ́yọ kan tó fi wíìnì. Olúwa o. ẹ̀kọ́ Akíntọ́lá ni MKO tó lò
tó wá ń kiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. wọ́n wá di ọ̀dàlẹ̀ nítorí tó sọ ẹni àwọn tí wọ́n jọ wà ní ẹgbẹ́ kan sọ àwọn òsínú ẹgbẹ́ wọn ìgbà yẹn SNC la wà. ọ̀ràn tó dá nìyẹn. ọ̀rọ̀ t'Akíntọ́lá dá nìyẹn. gbogbo ọba tó bá sì tẹ̀lé Akíntọ́lá ń gbà yẹn wọ́n ń sáré àti yọ wọn lọ́bàdẹ́pọ̀ ọba ń gba kọ́bọ̀ ní sálárì. ẹ̀yin èèyàn ẹ dákun nínú ẹpísòdù tó lọ ni mo ti sọ̀rọ̀ yẹn mo dẹ̀ sọ̀rọ̀ yẹn pé gbogbo bí bàbá wa Awólọ́wọ̀ náà ṣe dáadáa tó bí wọ́n ṣe jẹ́yàn tó dáa tó ibi táwọn náà kù sí ni pé àwọn náà yẹpẹrẹ ọba dè ní nílẹ̀ Yorùbá. bàbá mi mi sáà kí nígbà eléyìí lẹ́nu yín tí mo fi sọ ó bá jẹ́ pé rọ́ ni mo pa bàbá yẹn bá mi fèsì sí. àwọn ọmọ ẹ̀yìn gan máa ń ṣe aṣíwájú lọ́nà nígbà ẹni bá dẹ̀ ti kù lórí àwọn tó ń kọ̀ǹtró aṣíwájú aṣáájú ní ní choice pé àwọn alọ́rọ̀ òun ló sọ báyìí. irú ìyà tí wọ́n fi jẹ Aláàfin tó gbé lọ sí exile ilé ọba Àjẹ̀bú kan tí wọ́n dín sálárì ẹ̀ tí wọ́n fìyà jẹ ara yẹn náà báwo ni ọba tẹ̀ tìmọ́lé iná rí ó ṣe tòótọ́ bá dé. Ọlọ́run dáríjì bàbá Awólọ́wọ̀ Akíntọ́lá àyùwọ̀dàn sọ bá jẹ́ pé gbogbo àwọn yẹn ẹnu wọn kò ní á ti kọjá yèyí ẹ wo Abẹ́lá wọlé wọn pa. wọn yìí dórí ààrẹ yẹn náà. báwo ni ẹ sì pa bá a bá ní àwádìí kankan àwọn Yorùbá gan ní wọn dá sí. àbọ̀ wọn bẹ̀. bàbá ṣe àbọ̀wọ̀ Yorùbá ń bẹ̀. tọ́pọ̀. Olúwa o. gbogbo àwọn tọ́lọ́wọ́ síbẹ̀ lọ́lọ́wọ́ dà fún. àmín 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 àmín. àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu bá mi lónìí ó yá torí ṣẹ́ni bàbá Ọlọ́run ní bàlákà yìí ń jẹ́ bàbá ó ti mi ìrántí àti sọ̀rọ̀ lọ́bẹ̀ ó ti pẹ́ tí mo ti máa ń béèrè pé kí ló dé tí à ń hẹ́ẹ̀tì bàbá wa Akíntọ́lá tó báyìí nta máa ń mú a believe pé nta máa ń wá àwọn nǹkan ọ̀rọ̀ lọ́dọ̀ tí máa ń sọ fún wa ni pé owó kan tí wọ́n ń gbà lókè bàbá ní kíní kan lọ ṣe kíní kan ìgbà tí ò wọlé mọ́ ọ wá ní kókó lórí oyè gbogbo àwọn nǹkan tá a máa ń gbọ́ nìyẹn. bábí bó lọ̀rọ̀ ẹ ṣe jẹ́ gan. Ọlọ́run dáríjì gbogbo wọn. àmín o. ní ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ kí Akíntọ́lá kó lóyè nílẹ̀ Yorùbá fọ́jú lọ fọ́. ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ pé Akíntọ́lá kú ìjọ náà nílẹ̀ Yorùbá fọ́. bàbá sì wà ní federal head of opposition ní àfi ní kí bàbá Akíntọ́lá Dáúdà Adégbénró kó wá gbàjọba ní àfi bẹ̀rẹ̀ ẹjọ́ ṣùgbọ́n orí Akíntọ́lá mọ̀ pé Akíntọ́lá ò ṣe bí. orí Akíntọ́lá mọ̀ pé Akíntọ́lá ò ṣe bí. Olúwa. owó ni wọ́n fẹ́ sọ pé Akíntọ́lá jí tàbí owó lọ́gbà a gbọ́dọ̀ dá wàhálà lẹ̀ àwa ti fún Awólọ́wọ̀ ní ọ̀wọ̀ tí ó yẹ ká fún a sì fún Akíntọ́lá ṣùgbọ́n ẹni tó gba bàbá ń bari láàrin wọn MK Abíọ́lá ní orí ká máa dúpẹ́ lọ́rẹ̀ òun ló jẹ́ kí Yorùbá rí ọ̀nà gbà torí wípé Akíntọ́lá gba ọ̀nà tí wọ́n fẹ́ kó rìn kíní o ṣé ẹ mọ̀ pé ńgbà tíjà bẹ̀rẹ̀ wọn lọ parí ìjà l'Éjìgbò láàfin l'Éjìgbò tí bàbá Awólọ́wọ̀ fi bú àwọn ọba wípé wọn sọlẹ̀ kẹmẹrún bí ẹ̀rìn ewúrẹ́ wọn àmọ̀rọ̀ dá sí. Olúwa o. bẹ́ẹ̀ ni ọwọ́ àánú àwọn tó mọ̀ tán tí wọ́n rí àwọn ọba ṣẹgbẹ́ o. ẹ̀yin ò sínú ẹgbẹ́ wọn. bẹ́ẹ̀ ni dẹ́mọ́lá wa. ṣùgbọ́n ẹgbẹ́ méjèèjì náà máa àṣírí ara wọn díẹ̀. ibi ọ̀rọ̀ ti fọ́ nìyẹn àwa Fani Káyọ̀dé gbogbo wa tá wà ní opposition ibi àti lílùpọ̀ yẹn Fani Káyọ̀dé wọn wá ibi tí ó so mọ́ nígbà tí òun náà ò sí ìjọba kámọ́ gbogbo ìjọba inside wọn bo àṣírí ìjà tí ń jà kí wọ́n parí ẹ̀ síbẹ̀ wọn ò gbọ́ Fani Káyọ̀dé ó so mọ́ NNDP òun àti
Akíntọ́lá fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì. Akíntọ́lá di premier, Fani di deputy. Ẹ̀kọ́ òbóró mọ́ àwọn Haúsá wa rọ́nà báyọ̀ pé Awólọ́wọ̀ tó jẹ́ Ògúnnágbòǹgbò ilẹ̀ Yorùbá kò sì lose grip torí pé dẹ́rẹ̀ bá ní grip tí ó bá ní kí àwọn tó ń tẹ̀lé kó lè mọ èèyàn tó ń tẹ̀lé gbogbo àwọn akédèkọ̀ gbogbo àwọn ńlá ńlá wọn padà lẹ́yìn Awólọ́wọ̀. Olúwa o. Akíntọ́lá bẹ̀ sí báyìí gbogbo àṣírí akówójà against Awólọ́wọ̀ látòrí Cocoa House Mobile Estate gbogbo ni wọ́n fi ẹ̀sùn kan bàbá Awólọ́wọ̀ pé gbogbo nǹkan tó jẹ́ ti Western region ló ti kó di nǹkan ara rẹ̀. Bẹ́ẹ̀ bá ká ẹ lọ́ọ̀ká gbogbo ìwé ìròyìn ìgbà náà. Olúwa o. Olúwa o. Wọ́n bẹ̀rẹ̀ sí boko Awólọ́wọ̀ jẹ́ wọ́n sì ń fẹ́ rí tì ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ẹ ká rántí pé kàkà dàbálẹ̀ fún Gàmbàrí Kárọ́jú ká kú. káfá tiwa bàbá Awólọ́wọ̀ náà tà sọ́pọ̀tàṣẹ wọ́n kọ̀yìn sí reconciliation táwọn ọba pè sí Èjìgbò ká ní bàbá gbà fún. Bàbá Awólọ́wọ̀ gangan náà kọ̀yìn sí reconciliation yẹn. Tí wọ́n bú gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ní Èjìgbò ẹ̀dùn mi gbà bẹ́ẹ̀ lórí. Wọn ọba Adéńlé Àtaọ́jà gbogbo wọn ọba ńláńlá ti Jẹ̀bú ní gbogbo ilẹ̀ Yorùbá ní o. Allahu Akbar. Àkọọ́lẹ̀ ò ní kò ṣe é gbé dànù. Àkọsílẹ̀ ò ṣe é gbé dànù. Ní tí wọ́n ṣe ọmọbẹ̀tẹ̀ bá lọ sáàkà ìfò action group ṣe fọ́nù. Wọ́n wá gbé Alhaji Danda Adégbénró wọ́n gbé síta bàbá Níyì mi ní Abẹ́òkúta Níyì Ògbóyè action group bá fọ́ sí méjì. Kàkà kí bàbá sì gbé ẹ̀bẹ̀ táwọn bá sọ bàbá takun wọn láwọn ọba Akíntọ́lá ṣe tó ṣe ìbádẹ́ èdè ilé ọmọ wárọ́ èèyàn ọmọ wárọ́ tẹnu ìbádùn jù tàbí evidence jù àwọn yóò sọ tiẹ̀ ara yóò sì kọ̀yìn sí tẹ́ bá ka gbogbo àgbà yẹn ìbàjẹ́ yẹn sì fún bàbá Awólọ́wọ̀ kò kéré látòrí Mọ̀pá estate ní o Cocoa House ní o gbogbo ilẹ̀ tí wọ́n gbà lọ rẹpẹtẹ ṣùgbọ́n àmì ìsìn bàbá yẹn. Ìyẹn bàbá Awólọ́wọ̀. Àmì ìsìn ká ní wọ́n fẹ́ ẹnu sọ̀kan ní Yorùbá ó ti dà Amẹ́ríkà. Olúwa o. Ká ní ẹ̀sìn kí gbogbo wọn Akíntọ́lá Awólọ́wọ̀ gbogbo wọn kí wọ́n forí kò ká fẹnu sọ̀kan ní wàláì obìnrin táwọn wí Nàìjíríà ò tiẹ̀ ní dábàá yìí ni. Olúwa o. Wọn kò sí bó ṣe nínú gbogbo àwọn tí wọ́n náwó election láyé dáadáa bí bàbá Awólọ́wọ̀ sí nígbà yẹn lójú ọ̀nà wọ́n ti máa ju kẹ̀kẹ́ lẹ̀ síbi rálì. Kẹ̀kẹ́ rálì. Kẹ̀kẹ́ tí wọ́n máa jù wá bọ̀ yẹn ní rálì. Olúwa o. Ó sojú àwa o. Bàbá Awólọ́wọ̀ èmi ọmọ kékeré ìyá bàbá yẹn dá o tí wọ́n bá wá sí rálì níwò tí wọ́n bá sí campaign èmi tí mo ṣe kíní èmi tó wá jẹ́ eegun ẹja lára gbogbo wọn nígbà bàbá wọn bá ṣe campaign ní rálì níwò á ní ọmọ kékeré tẹ́ ń pè Lógúndòkun ẹ gbọ́dọ̀ pé Lógúndòkun mọ́ Ògúlùtú ní ẹ máa pé bàbá wa sọ mí èèyàn ńlá mo bá dọ̀ràn. Ọ̀gá ni a sọ yín dé ìgbà ńlá yẹn. Bàbá ni. Olúwa o. Àwọn dẹ̀ fi yẹpẹrẹ yín ni o Ọlọ́run dẹ̀ fi gbé yín ga. Ìwọ́n jẹ́ pé tá a bá ti dìbò ẹ̀ tí bá gbélé ní ọwọ́ lé níwò ọdún bàbá sọ bẹ́ẹ̀ gan lára mo tún dìbò mọ́ wọlé ìgbà tó ṣe Constituent Assembly 1976 àti election 76 èmi ní ó kọ èmi Awólọ́wọ̀ tí gbogbo àwọn lọ́ọ̀yà àtàdá gbogbo wọn náà lò tí wọ́n fi wọlé ẹnìkan ní wọ́n wà láyé sí ọmọlúwàbí tó ti jọba oyè Alájídé ẹ tí bá gbé ilẹ̀ ní ẹ wọlé pẹ̀lú gbogbo Ògúlùtú ní ẹ máa pè é. Lẹ́yìn àti ìgbà yẹn ni. Bàbá sẹ́yìn wà ń sọ̀rọ̀ tẹ́ bá gbọ́ tí bàbá Awólọ́wọ̀ sọ pé ká máa pè é Lógúlùtú. Ṣébi tí wọ́n ní à ń sọ
èèyàn mélòó ní àpò èmi tó jẹ́ pé ọlọ́yìn àwọn pé kí a fẹ́ràn mi ni. Olúwa kì í ní reaction kankan lórí ẹ̀. kí mo fẹ́ sọ bàbá àgbàlagbà tí mo mọ̀ pé wọ́n làmọ́lẹ̀ ní dìbò. Àgbàlagbà tẹ́ ẹ mọ̀ pé ẹ làmọ́lẹ̀ ń di ìbò. mo sì làwọn mọ́lẹ̀. ibo nígbà tí mo lọ constitutional assembly wọ́n gbé ọ̀rẹ́ mi kan láti Kàtàyé wọ́n gbé ilẹ̀ Prince Lamidi náà gbé Ìsàfì Adélẹ̀ lọ́dí òmu. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bá ń dìbò wọ́n rí 10% bó ti mo fi wá lọ sí constitutional assembly 77. Olúwa o. mo kó wọn lẹ́pọ̀ mo ọ̀rọ̀ mo fokùn dí. ẹ fokùn dí bàbá. Bàbá ẹja ní ìtẹríba fágbà ẹja sòótọ́ gbogbo nǹkan ló máa ṣe fún ẹ fi mọ àwọn èèyàn. èmi dúpẹ́ nígbà tó rí pé ìyá mi jolówó gbogbo ojú mo ní mo fi ń sọ ọmọ lóàbẹ̀ fún ara ìdí ìsìn. bẹ́ẹ̀ ni mo mọ̀ èmi lè testify sí ẹ̀ bá mi question kan ni mo fẹ́ béèrè ẹ̀dá kò torí Ọlọ́run ṣé bí mo ṣe wà jókòó lọ́mọ yín ọmọ làwa jẹ́ lọ́dọ̀ yín tí n bá ń wo ọmọ mi báyìí tí mo fẹ́ pè ní rántí oko ẹ̀ mọ́ ọmọ tí mo bínú nígbà mi. àgbàǹdé ni ẹ bá mi ṣàgbàyàn ọ̀kẹ́yìn ni tó fi jẹ́ pé ẹ̀ ní orí ẹni tí ẹ fẹ́ dá akọ lẹ́ẹ̀mejì bàbá mi kílẹ̀ ẹ dákun torí Ọlọ́run kílẹ̀ ṣé bọ́ máa yín ni mí ẹ má jẹ́ ń kú ajé òde. ṣe rí tí èèyàn bá ń ṣe kó mọ̀ ní ọ̀rọ̀ kó fi ọkàn sí kó dẹ̀ má ṣe ìbàjẹ́ iṣẹ́ Ọlọ́run ni má gbàgbé. lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà bá ṣe wà a lè fẹ́ rántí òkú ẹnìkan sìn kéèyàn dùn bí ìṣẹ́jú kan kó tó rántí ẹ̀. ọmọ káwà lónìí sọ̀rọ̀ rẹ̀ jẹ́ mọ́ mi níwò tí mo fẹ́ pè lórí ọ̀rọ̀. mo wà bẹ́ẹ̀ gbà yẹn tẹ́ fi pé ẹni yẹn pé ẹni báyìí tẹ́ fẹ́ pè. mo sì rántí Ọlọ́run ní àfinimọ̀nà. Ọlọ́run láfinimọ̀nà. láfinimọ̀nà nígbà bá ti fọkàn sí nǹkan tẹ́ẹ̀dẹ̀ mọ̀tàn. bàbá wọn sọ pé nìkan ní diminishing return ṣé kìí pé ló ń dà mí láàmú yẹn. lọ́rọ̀ bẹ́ẹ̀ jàre you are too busy you are not resting enough. And then pursue too much more than your body can accumulate. bí mo ṣe ń wòye sí bóyá tí yóò tó ṣe ẹ lè ṣe interview with èèyàn mẹ́fà mẹ́jọ gbogbo wọn lẹ́dẹ̀ẹ́ máa put kíní wọn in a true perspective in order to put it together láti lè gbé fáráyé gbọ́. bẹ́ẹ̀ni ọ̀dà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ṣe rí ẹni tí ayé ò jẹ́ ọgbádùn ó sàn ju ẹni tí ayé gbàgbé ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mi mo dúpẹ́ ojú òní tì yín. àmì àtẹ náà. ṣé rí ẹ rí i pé mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ṣé rí ọ̀rọ̀ politics ilẹ̀ Yorùbá ìní béèrè nǹkan kan láyé níjọ́ tí mo bá fẹ́ wá sí kò dẹ̀ ní pé kò ní jìnnà mọ́ mo bẹ̀ Ọlọ́run gan kó jẹ́ pé ọ̀nìkan lọ́wọ́ ojú jẹ́ the next video tí máa wá sí the next recording tí máa wá sí fún yín mo fẹ́ mọ bí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá ṣe rí kí ló fún wa ní ìkọ̀sẹ̀ ọdún ẹ ti ń sọ díẹ̀ náà ń bẹ ṣe ṣùgbọ́n ok gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ dàgbàgbà yẹn tẹ́ tójú yín tí gbogbo ẹ̀ sójú yín kí ni àwọn ọ̀nà àbáyọ kí lẹ àwọn nǹkan tẹ́ rò pa máa padà ṣe tí ó padà yọ wá ní òfin tó ti gbé wa ṣubú ń jọ sí ṣùgbọ́n ẹ̀yin fẹ́ kẹ́ ẹ dáhùn yẹn sí. ẹ ní pàdánù ẹ̀jẹ̀ ń dáhùn ẹ̀. bá mi nǹkan tí mo fẹ́ wá fún odidi fídíò fún wa ni. ọ̀dọ̀ ẹ jẹ́ kí n kankan máa le. kò ṣòro fún Yorùbá tá a bá lè dárí jìra wa. kò ṣòro fún Yorùbá tá a bá lè dárí jìra wa. tá a sì gbàgbé ọ̀rọ̀ àná torí téèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná àní ló ń kàdá bá ṣe rí. Olúwa o. ọ̀dà èmi ń sìn àdé ò kéré jù lẹ́ẹ̀mẹ́rìndínlógún ni a ti fi ìbọn pàdé mi tọ́lọ́wọ̀n ọ̀pá mi ẹni tọ́lọ́wọ̀n bá sì pa ẹnìkan ò lè pa á. ẹ̀ẹ̀mẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ni tí mo sì gbà bọ́n jẹ dáadáa. ẹ sọ̀rọ̀ níjọ́ kan náà pé wọ́n fìbọn ká yín mọ́bì kan. bẹ́ẹ̀ni lọ́wọ́ fún mi ọ̀tá àbákan ni. etí ò tiẹ̀ wọlé tí ẹni ẹ wá fi ẹ̀gbẹ́ lélẹ̀ ẹni kìnìún kan àwa máa ń tọ́ padà ṣẹlẹ̀ nígbà tẹ́ fi ẹ̀gbẹ́ lélẹ̀ mọ́. ibi iṣẹ́ Ọlọ́run pọ̀ ẹni Ọlọ́run ọ̀pá
bàbá mi kò yé mi o àní ebi tí ẹ ti fẹ̀gbẹ́ lélẹ̀ táwọn ọlọ́pàá ti dé yẹn tí wọ́n táwọn àwọn kírímìnà yẹn dé yẹn tí wọ́n ti yìnbọn bá mi ẹlẹ́fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan lẹ́yìn ẹ̀fẹ̀gbẹ́ lélẹ̀ mọ́. ṣé Yorùbá ní mísà. ẹ jẹ́ á sìn Ọlọ́run ẹ jẹ́ á. bá mi wọ́n ti fìbọn pa pásítọ̀ yìí wọ́n ti fìbọn pa àfáà rẹ̀ ṣé wọn ò sí lọ́hùn ni. wọn ò sí lọ́hùn. ẹni Ọlọ́run ò pa ẹnìkan ò lè pa á. bí Barrister náà ṣe sọ fún àjọ sí pé igbe Ọlọ́run ló gbá wọn nígbà tí náà ń jórin yẹn. ṣé ẹ rí èmi olóògùn mi ò sì mẹ́rẹ́ ọba lókè ló ṣògo. bàbá. mi olóògùn. bàbá. wọ́n láwọn pa mí ọlọ́dẹ̀lẹ̀ lè pa. Ọlọ́run ló sọ pé wọn ò lè pa. wọ́n sì kó mọ́ bòmí. wọ́n pọ̀ ọlọ́pàá méjì. Ọlọ́run pé wọ́n mọ̀ pa àwọn ọlọ́pàá yẹn. orí tá a mú ayé yàtọ̀. orí kálukú yàtọ̀ síra wọn. bákan náà ká mórí wáyé bákan náà ká mórí wáyé. èrò ẹ̀sìn gan ò ṣe déédéé bẹ́ẹ̀ ni bákan náà kọ́ la mórí wáyé. ṣé rí ẹ̀yin yẹn mi ì fẹ́ kí fídíò yìí ogun ọ̀rẹ́dì ó ti gùn ṣùgbọ́n mi ì fẹ́ kó gùn jù báyìí lọ. gbogbo ohun tí ṣe rí bàbá yìí Ọlọ́run tó bá wa túbọ̀ lọ́ra ẹ̀mí wọn sí àìmọye àwọn ẹgbẹ́ wọn náà ti lọ àìmọye àwọn ẹgbẹ́ wọn ni wọn ò lè rántí nǹkan kan nínú táwọn rántí mọ́ lẹ́nu mi tí ò tó wọn ga lọ́jọ́ orí ṣùgbọ́n nítorí pé Ọlọ́run àwọn kan wà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kú ó sì tún ń bẹ dọ̀la Jésù kú ó sì tún ń bẹ dọ̀la torí àtún gbọ́ ọ̀rọ̀ wọn látìgbà tí Ọ̀rúnmìlà ti jẹ́ Ọ̀rúnmìlà sì tún wà di ọ̀la so bẹ́ẹ̀ náà ni a rí àwọn bàbá wa àkàndá kan tọ́lọ́ mọ̀ọ́mọ̀ kàn wọ́n dá tó jẹ́ wípé wọn ò lè tán láéláé ẹ wo irú nǹkan tí à ń sọ ọ́ sí yìí íńtáfíù bàbá tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ tí wọn ò tí ì fẹ́ ìyá wọn ń sìn ọmọ tí ò tí ì relé ọkọ ń sìn wọn ó sì bí ọmọ tí ó wo íńtáfíù yìí lọ́la. mo ṣe fẹ́ bẹ́ẹ̀ kan lọ yìí. Yes sir. ṣé ẹ ti débi tí àwọn egungun ti ń pidán lóde. egungun. àwọn egungun. mo ti débẹ̀ rí. tí wọ́n sì gbé ìbọn tí wọ́n gbé lọ abáyẹ̀tì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí bá yóò sọ adá apá tí wọ́n sì gba ojú apá tí wọ́n kọ ìta. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá mi sì yẹ tún kù ni. èmi ò mọ bí ó wà ọmọ sí. bá mi ẹ mọ̀ bí wà síbẹ̀ ẹ mọ̀ pé wọ́n. mo rí rí ni mo rí pé wọ́n ti wọ́n ń ṣe. ẹ wàá mọ ibi tó wà. wọ́n wá gẹ̀gọ́ pé a gba ẹ̀sìn òyìnbó àti lárúbáwá. wọ́n wá fọgbọ́n pa gbogbo ẹ̀ lọ wá. olùwà o. di sí o ibi tí wọ́n ti ń yọ ọ̀tá àbọ̀n wà nílẹ̀ Yorùbá o. bẹ́ẹ̀ni. tí wọ́n bá tàbá mọ́yàn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ti gbé débẹ̀ báyìí. èmi fi ẹlẹ́ni tó ń yọ ní Ìbàdàn bí báyìí. ó ti tán. tí gbogbo ayé mọ̀ mo ti gbá sórí ti kíní mi. wá sí àṣekà develop ẹ̀ kó lè wúlò. àwọn ènìyàn tí wọ́n bá ti dáná. yóò mọ tí gbogbo ọ̀tá yẹn ẹ̀gẹ́ ni wọ́n bàbá tó ń pè ní ẹ̀gẹ́ ní Ìbàdàn bí tí wọ́n bá ti gbé èèyàn lọ síbẹ̀ nǹkan tó kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ ni wípé bóyá àsìta àbọ̀ lọ́ba ò kìí ṣe amúrọ̀bà o gbogbo ohun tó fi lè wádìí ìwádìí yẹn lẹ́yìn yẹn bàbá tí wọ́n bá ti ń pè wọ́n mọ̀ bàbá yẹn wọ́n mọ̀ pé ọ̀tá yẹn yóò sì máa ró kùtùkùtù nígbà tí nígbà tó bẹ̀ ń sọ yóò dẹ̀ mọ̀ tí gbogbo ìwà síta bàbá ẹ̀gẹ́ ń bẹ láyé ọkọ̀ mo dẹ̀ promise ẹ̀yìn yàn lẹ́yìn bàbá mi tí mo ń interview lọ yìí bàbá ẹ̀gẹ́ ni màá lọ gbé mo tún fẹ́ gbọ́rọ̀ rẹ̀ nù wọn. ọlọ́jọ́ pẹ́ láyé. àmín. ẹ jẹ́ agbárùkù tìlú àwọn yẹn ẹ jẹ́ aṣọ fún ìjọba kí wọ́n ràn lọ́wọ́. níṣẹ́ wọ́n máa gé èèyàn lọ́wọ́ àwọn fẹ́ yọ ọ̀tá àbọ̀. ilé yìí máa pè ní yóò sì gbọ́ ẹ̀ ó sì máa jáde. Yorùbá lágbára o. agbára ń bẹ lẹ́nu ẹ̀yin tẹ́rìn dé gbogbo obìnrin ẹ̀ mọ̀ pé lágbára ní. bá mi tí mo rìn dérú tó ń tiẹ̀ tí mo rìn dérú bí. ìwé ni bẹ́ẹ̀ bí. àwọn èèyàn ní òrí wíwọ̀. kí ló wà lára àti mi.
bó lára tèmi ìsí mélòó. àṣẹ tọ́lọ̀ ń fi sí yín láàyè náà ẹran mélòó ni bẹ́ẹ̀ lọ́yẹn. aláṣẹ tọ́lọ̀ ń fi sí yín láàyè náà ni bíi kẹfẹ́ gbélélẹ̀ kí kálórò ló sí kí wọ́n kó nígbà tí wọ́n fi ìbọn hànyàn léèmọ̀ ní 16 times tí kì í ṣe èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ló gbé bọ́dá ní o. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tí wọ́n ẹni bẹ́ẹ̀ tuntun wà lé. Ọlọ́run ní kò ní sí ìyá kò sì ní yá. kò ní yá. ìyá tó bí ìyá mi 150 something years ló ṣe. tó bá dọ̀la yóò tún kọ̀ra. tó bá mi ẹ̀ṣẹ́ ẹ̀yìn èèyàn mi ò ní rí jù báyìí lọ ní ọ̀tẹ̀ yìí títí àsìkò tí màá tún gbé bá mi wá mo fẹ́ béèrè kí ni ìpalára tó bá wà lórí ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ Yorùbá ìyẹn ni next one tí mò ń bọ̀ àbẹ́rẹ́ lọ bàbá mi mo fẹ́ kí wọ́n sọ̀rọ̀ òṣèlú generally àti ilé tí ẹni yà síbi kankan lẹ́yìn ọ̀rọ̀ òṣèlú yẹn ẹ̀yin èèyàn mi mo bẹ Ọlọ́run kọ́ lọ́wọ́ Olódùmarè kó bá mi sọ yín dìgbà yẹn kó dẹ̀ bá mi sọ yín ju ìgbà yẹn lọ kọ́ lọ́wọ́ dẹ̀ bá mi dá ẹ̀mí bàbá mi náà sí kí a máa wá ká máa bá wọn kọ́ lọ́wọ́ mọ̀ fi ikú tó yáwọ́ pa wọ́n báyìí. sọ́kò tí a dúpẹ́ ẹ pẹ́ láyé. àmín bàbá. iṣẹ́ yín kò ní dòbu. àmín o bàbá. ẹ ní bọ́dún lọ. àmín bàbá. kò wọ́pọ̀ nú ènìyàn tó láyà láti ṣe irú eléyìí tọrọ máa ra yá máa lé kiri májì ọ̀tá ṣeré mi. nǹkan ò sì ní í ṣe yín torí iṣẹ́ Ọlọ́run lẹ ń ṣe. èmi mọ̀ wípé wọ́n á máa rò ní kò ní ṣe é ṣe fáwọn ọ̀tá yín. àmín 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 bàbá. wọ́n á máa sáré ni wọ́n sì máa fẹsẹ̀ kọ. àmín bàbá. márọ̀ pa gbàgede ayé lẹ ti ń béèrè tẹ́ ń béèrè tẹ́ sì sọ tẹnu yín. bẹ́ẹ̀ni. ẹni tó bá ní ẹ má lọ olóòní ò ní rẹ́sẹ̀ gbé. àmín 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 àmín. èmi náà dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ràn lọ́wọ́ lọ yìí. mo dúpẹ́. kí àwọn oníbàjẹ́ kí wọ́n lè dákẹ́. yóò dá o. àmín o. lágbára Ọlọ́run. bá mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ tí mo ní wọ́n ń ṣe mí láǹfààní yìí ń ṣe mí lórí. ẹ jọ̀wọ́ ẹ̀yin kábíyèsí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń dá bàbá wa nínú dùn tí Ọlọ́run sì ń gbàdúrà kò ní sú yín kò ní rẹ̀ yín. àmín o àmín o. ẹ máa rí sílò. àmín àmín. ẹ máa rí iná. àmín àmín. èyí tẹ́ bá dẹ̀ fún Sokoto yóò fi máa ràn dùn lọ́wọ́ yọmọ fúnra ẹ̀ àwọn máa rí ó sì ga. àmín 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 lágbára Elédùmarè. àmín àmín. èmi dúpẹ́ lọ yín o. ẹ ṣé tó àní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn mi ó tún di ọjọ́ mi ọjọ́ rí mo kí yí pé ojú ò fẹ́ ra kù.